fọ́nrán tá a wá rí níta ni pé nǹkan tí kálukú ń sọ ni pé wọ́n ẹ̀ jẹ́ káàfáà sọ̀rọ̀ àwa náà sọ pé wọ́n ẹ̀ jẹ́ káàfáà sọ̀rọ̀ àmọ́ pàtà dé ibà ilé ni tẹ́ wá fi nǹkan tó ṣẹlẹ̀ wá ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ gángan apá tiwa náà jábọ̀ torí pé ẹlẹ́hàá yìí ń bẹ ní ẹni tí wọ́n tì mọ́nú ilé kan wọ́n tún fàgà tìlẹ́yìn wọ́n dẹ̀ ti gba fọ́tò wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ wọ́n tún wá tilẹ̀kùn yẹn so kódà ibi tí wọ́n ti mọ bẹ́ẹ̀ ò bá mọ̀ èyí ò ní mọ̀ pé yàrá kan bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí fídíò tá a rí lọ́dọ̀ yìí tá a wò tán sínsìn tí àwọn èèyàn ò rí níta tẹ́yìn sọ pé ẹ fẹ́ post ẹ̀ nítorí pé ẹ fẹ́ fi tàbùkù Islam because agbẹ́fẹ́ fi tàbùkù Islam ẹ gbé ni tẹ́ bá gbé àwọn tí ẹ̀sìn tí wọn ò tú sálẹ̀ tí ò rinlẹ̀ tó títí wà yìí wọ́n sọ pé àáfàá yẹn ó fẹ́ lo ẹlẹ́hàá yẹn àmọ́ ẹ̀dá mọ́ bẹ́ẹ̀ ṣe dáadáa mọ́ ni Ọlọ́run ní jẹ́ kẹ́yìn náà wálẹ̀ àwọn èèyàn míì bu yín wọ́n sọ̀rọ̀ yín láìda àmọ́ àwọn àtàwá yìí pẹ̀lú ẹ́fídẹ́ǹsì tá a rí yìí ẹ má bínú ẹ fún mi o mo fọlọ́ ń bẹ̀ olórí ọ̀dọ́ sọ pé àwọn ò ní fún mi kí ló dé tẹ̀ ní fún mi. nǹkan tí ó ti wà nù ọkàn mi pé mo ò ní fi síta ni kò sí ìbútàn bá bù mi màá gbà mọ́ra ẹ rí i pé nígbà tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ lánàá tó tó di pé ó ṣẹlẹ̀ Ọlọ́run dẹ̀ rí inú mi tí bá parọ́ ó kó èmi àti sàárè mi ò mọ̀ pé wọ́n máa ṣe fídíò lé lórí rẹpẹtẹ bẹ́ẹ̀ lálẹ́ ìjẹta obìnrin kan pè mí láti UK náà followers mi ó ní send number wá send number wọ́n ṣe gbogbo èèyàn ní máa ń send number mi sí ẹni tí spirit mi bá balọ̀ ni máa ń fọ number ṣó ti yé yín torí kò ṣe gbogbo èèyàn ló máa ṣe ìrìnàjò ẹ̀yìn wọ́n á send number mi sí lálẹ́ nìkan bíi after 11 wọ́n á pè mí padà ó wá ní Shehu Labib Lágbàjì nídìí number mi wọ́n á ní kàn send ẹ̀ sí wọn gbogbo èrò mi pé Shehu Labib Lágbàjì máa pè mí àbí wọ́n á rán àwọn àfáà wá láti wá béèrè nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ipò tán wà máa rí wọn lórí Facebook bọ̀ sí ìyàlẹ́nu ìgbà tó dé lánàá tèmi dé ọ́fíìsì torí máa ń ṣàìsùnmọ́jú security pẹ̀lú àwọn boys mi mo gbé olórí ọ̀dọ́ ìlú sẹ́gbẹ̀ẹ́ wọ́n wá gbé security mo gbé wọ̀ bí iṣẹ́ torí àwa ọ̀dọ́ náà là ń tàbùkù bá lù wọ́n nígbà tèmi jẹ́ olórí ọ̀dọ́ tí mo dẹ̀ wá ń ta mí ìfẹ́ kí ìlú mi dẹ̀rù láti orí mi gbogbo ọ̀dọ́ tí ó bá ti listing á fà lé ìjọba lọ́wọ́ torí pé ọ̀dọ́ ni mí mo dẹ̀ fẹ́ kí ìlú mi náà di àpèwáwò bí àwọn Lẹ́kì VI èmi náà ṣe ti ara bọ iṣẹ́ yìí mo dẹ̀ fún gbogbo ọmọ tó wà lẹ́yìn mi lọ orientation pé báyìí la fẹ́ báyìí ká ẹ̀yin náà máa dìde ẹ̀dẹ̀ máa jù mí lọ àdúrà tí mo ń gbà fún gbogbo ọmọ tó wà lẹ́yìn mi torí tó bá jù mí lọ tí problem bá dé lọ́la àwọn ọmọọṣẹ́ mi ò ní máa wò mí wọ́n á ní ọ̀gá àwọn táwọn tara ìdílé lélẹ̀ wọ́n dúró fún mi so ó ṣe nǹkan yẹn but mo wá dé ọ́fíìsì mo wá ní àfáà yìí bọ̀dá mi ń pè mí bọ̀dá mi yẹn náà jẹ́ tẹ̀blík ọdẹ pè mí ọba mi sọ̀rọ̀ fún wa mo wá ní mo ti gbọ́ pé màá ṣe fídíò yìí káfà yẹn wá kí n ṣe fídíò mi fún torí mátà yẹn dé station àwọn ọmọọṣẹ́ mi ló kó wọn lọ sí station mi tẹ̀lé torí èrò pọ̀ ní ọ́fíìsì nígbà táwọn púpọ̀ yẹn wá bẹ̀mú wá sáré lọ àtẹ̀sí wọn bí emergency pé ká rescue ọmọ ẹ̀lẹ̀ yìí ìgbà tí dẹ̀ ti ṣe nǹkan tó máa ṣe bẹ̀rẹ̀ yà yín kí nìyẹn ní àwọn bọ́ìsì fún ìbílẹ̀ padà bò mọ́ àtẹ̀ kó tó di pé wọ́n wá kémi tó padà dé bí wọ́n ti gbé wọn wá bí ẹlẹ́yàwó wọn ti jókòó wọn á ní ó yàyà ẹ̀wà gbọ́n mo bá àfáà yẹn tán ní kó jókòó sílẹ̀ gẹ́gẹ́ bí kó tó kọ́ iṣẹ́ wa pé suspect ni àfáà gẹ́gẹ́ bí nǹkan tó yẹ mo dẹ̀ wọlé ní ayé àfáà jíjẹ́ ẹ jókòó sórí chair gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run mo pọ́n wọn lé ìgbà ó jókòó sílẹ̀ lẹ̀ tí bá parọ́ ìṣẹ̀dá wọn àtẹ̀yìn tí mo parọ́ fún abimi ọrùn mi abimi torí kò sẹ́ni tí máa jábọ̀ fún ọjọ́ Ọlọ́run jọ ti bá lọ so mi dẹ̀ ní kọ́ńdé ó yẹ máa gbé wọn lọ station pé kí ọlọ́pàá kan handle kan ṣe investigation mátà yóò ṣe mátà tí màmá ti ọwọ́ bàbí tí màá parí ní ọ́fíìsì mi nítorí mátà àwọn àǹfààní èmi náà mọ̀ pé kíní yìí máa rìn ṣóyé nígbà tó ń dé station náà ti ń dictate oríṣiríṣiríṣiríṣi wọ́n dẹ̀ ṣe statement náà ṣe gbẹ́ńbẹ́ wẹ́ nǹkan tí àwọn boys mi wá sọ fún mi nìyí láàánú yẹn mi kọ́ dẹ̀ wọ life láàárọ̀ pé kì í ṣe life lórí àfa gẹ́bí nǹkan tí ń bá bọ̀dá mi sọ pé káfà yẹn wá kì í ṣe fídíò fún wọn kọ́dà pé ọ̀nà ọmọ ẹlẹ́yìn ó ní àwọn àìsàn kan tí ẹ pé mi ìfẹ́ máa sọ síta
torí ẹni tí ó bá ti kú kó má bu wèrè kò mọ ilẹ̀ tó máa mọ́ lọ́la. Mi ìfẹ́ máa sọ irú àwọn àìsàn yẹn torí gbogbo ayé ló ń wò mí. Wọ́n ní àìsàn oríṣi méjì tí fídíò yẹn bá cut tán bá ṣe fídíò tán máa sọ orí àìsàn yẹn fún ibẹ̀ mi lè san public torí mi lè ba ilé onílé jẹ́. Wọ́n á kí n ṣe fídíò yẹn fáfá yẹn láti fi tún àfá yẹn ṣe àti pé mátà yẹn ó ti ṣẹ́tù gẹ́gẹ́ bí àìsàn tọmọbìnrin yẹn nílò ẹ̀kọ́ ọmọbìnrin yẹn wùwà bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ àfá náà ní tiwọn kò sí bó ṣe lè jẹ́ tí ẹ bá sọ pé kílẹ̀kùn yín má bàa ṣí sílẹ̀ lẹ ṣe fi padlock ṣe pé ajá yẹn kó tilẹ̀kùn yẹn lẹ́yìn ṣe ń gbọ́ láìṣe ẹran láìṣe díẹ̀ nígbà tá a tún wọlé tájì à ń pa ẹ̀ka rescue wọn tẹ́ tún fi bẹ́ẹ̀ṣẹ̀ ńlá dí ẹnu ọ̀nà ibi tọ́wà inú mi dùn ẹ fojú yín rí so tó dẹ̀ ń pariwo ká ṣúùtì wọn à ń ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ rescue ajá yẹn jáde lọ níbẹ̀ yẹn kò sí nǹkan tí afá yẹn fẹ́ sọ tọ́lọ́pàá bá múyàn wọn ní máa béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ó ti gbà tẹ̀ bá dé station ìyẹn ló fa ìdí tí mi fẹ́ káfa pé má rojọ́ fún mi station ẹ̀ ti lọ sọ mbẹ̀ làwọn èèyàn táwọn ṣẹ̀ sí nǹkan mi bẹ́ẹ̀ mo gbà mọ́ gẹ́gẹ́ bí ẹ̀gbin gẹ́gẹ́ bí àdéhùn tí ń ṣe lórí iṣẹ́ yìí iṣẹ́ tàwátàwá dẹ̀ ń ṣe máa ń bóra máa ń káwọ́ sórí ògùn ni à ń fi báíbù àtàlùkọ́ yà ń bóra tó wọ́n máa ń bèlè pé kò tètè ń jà wọ́n bèlè pé ògùn spirit ni nǹkan ìbílẹ̀ ni a ṣe ẹ́ bó ṣe fẹ́ so lórí iṣẹ́ tí mi lórí ìbóra ti ń bú yẹn ó dẹ̀ ń ṣe fídíò lọ́nkàn wọ láìfù àwọn èèyàn tó ẹ̀ dúró sórí ètò mi gan wọ́n lé 300 gbọ́rọ̀ èèyàn ọ̀rọ̀ àfáà ni wọ́n á sọ pé báyìí báyìí kàṣà máa ń ṣàlàyé fáwọn orí program yẹn náà ní send message sí mi pé wọ́n ń ṣe program lórí ọ̀rọ̀ mi báyìí olórí ọ̀dọ́ wọ́n fẹ́ bring mi wálé àwọn àfáà wọ́n ní Shehu Labib Lagbaji bá ní Shehu Labib Lagbaji ṣebí wọ́n ní kí n béèrè nọ́mbà gẹ́gẹ́ bí Shehu ṣe bẹ́ẹ̀ yìí lè gbé ara bá mi ó yẹ kí Shehu yẹn kọ́ yán wà bá mi àbí kán pè mí kí n ṣàlàyé fún wọn tó ṣe anything tó bá pé nǹkan tí wọ́n fẹ́ nìyẹn kò sí wàhálà ọlá pè mí ní evidence lọ́wọ́ kò síbi tó lè lọ tó lè jàre ní pẹ̀lú evidence tó wà lọ́wọ́ mi wọ́n á ní mò ń bọ̀ wọ́n á sọ fún àwọn fáǹsì gbogbo àwọn ní kí n yọ ní Shehu Labib ní kí n yọ fídíò nínú mi ní yóò àwọn fáǹsì nínú ní ìbò lẹ́nu ìbú ẹ̀ tọ́lá ibẹ̀ ní gbogbo ẹnìbọ̀dì tí ń sọ̀rọ̀ pé olórí ọ̀dọ́ wàá mọ̀ kó ní èèyàn gbogbo ẹnìbọ̀dì wọ́n á ní mò ń padà bọ̀ ẹ jẹ́ lọ wo nǹkan tí program wọn ní kí lọ wò wọ́n á ní mò ń padà mọ́ wá lọ wo program ẹ̀mí ẹ̀ rí bí wọ́n ti ṣe tán ẹ̀mí iṣẹ́ àgbẹ̀ wọ́n á bínú wọ́n á jókòó wọ́n á ṣe fídíò ńlá ṣe fídíò ńlá yẹn pé wọ́n dẹ̀ máa mọ̀ ṣe fídíò ńlá yẹn kí n tó send fídíò mo tún pe bọ̀dá mi tó jà fà mo tún wọ́n náà pe bọ̀dá mi nǹkan báyìí báyìí tẹ́ ń bẹ́ẹ̀ mi fún mo ti ṣe fídíò ńlá nǹkan báyìí lọ́nà àwọn Shehu Labib Lagbaji sọ so mo ti ṣe fídíò ńlá wọ́n máa rí o bọ̀dá mi ní má ṣe bẹ́ẹ̀ ní sùúrù ṣé bó ti sọ̀rọ̀ fún mi má send fídíò yẹn fídíò àlàáfíà ni kò send gbogbo fídíò àlàáfíà ni kò send gẹ́gẹ́ bí òpó tó wà àtorúkọ tó ti ní àtorúkọ ilé wa àwọn náà lọ lè bá mi sọ̀rọ̀ kí n gbọ́ torí ìjọ tó tún pọ́ngún àwòdì wọn bá mi rà ń bẹ̀ àwọn ẹ̀gbọ́n mi ti lè fọ̀rọ̀ tó ń dúró tì mí tó ń fẹ́ kí n ṣubú gbà ọkàn so tèmi náà tó ṣe nǹkan kan màá sọ fún wọn màá fi tó àwọn aṣíwájú mi létí tó bá ti ní má ṣe mi lè ṣe tó bá ní ṣe má ṣe tó mọ̀ pé tàbá ló máa yá èrò tó bá yá ń bù àwọn náà lọ máa padà dúró tì mí ní ìdáwà ṣe fídíò mo á dìrìtì fídíò lójú ẹsẹ̀ tó bá yẹ pé mi ìdílítì má fi wọ̀nyí kò sí ìgbà tó fẹ́ pa nítorí pé èèyàn tí ó bá jẹ́ èèyàn Ọlọ́run ló máa ń pọ́n wọlé torí mi ò mọ bí tẹ ṣẹ́kù sí ẹ̀yin náà dẹ̀ mọ bí ṣe ń ṣẹ́kù sí mo wá padà sórí fídíò tí wọ́n á sọ̀rọ̀ lọ mo padà sí láìpẹ́ àwọn èèyàn jọ́ ìmọ̀ padà èrò padà tó wọ́n ń retí mi kí n dé padà àwọn ń bá láìpẹ́ lójú ẹsẹ̀ orí ìjókòó yìí náà mo ti pe DPO pé báyìí mátà àwọn á bá mi sọ̀rọ̀ pé olórí ọ̀dọ́ kan bẹ́ẹ̀ báyìí wọ́n ṣáà àdáìsì mi gẹ́gẹ́ bí ọmọ tó dá sí wọn àti bàbá tó dá tí wọ́n fẹ́ kéèyàn ṣubú wọn á ní òkè gbogbo àwọn ọmọ wa bẹ gbogbo àwọn tó wà ní láìpẹ́ tí ní má yọ fídíò pé ẹ jọ ẹ jẹ́ kí n yọ fídíò nítorí kàlàfíà lè jọba ní ìrẹ́dí àti bà afá kankan lórúkọ jẹ́ nítorí ojú Ọlọ́run wò mí mo ní orúkọ yẹn dẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni torí gbogbo àwọn afá yìí wọ́n sì máa mọ̀ mí wọ́n sì máa invite mi àtúnjọ máa sọ̀rọ̀ pọ̀ mo mọ̀ pé nǹkan oore ìbẹ̀rẹ̀ oore ni mo ní mi ìdẹ̀rẹ́dẹ̀ àti bà pásítọ̀ àbáwọn ṣẹlẹ̀ àbáwọn ṣọ́ọ̀ṣì kankan lórúkọ jẹ́ gẹ́gẹ́ bí ipò mi bẹ́ẹ̀ ni ìdẹ̀rẹ́dẹ̀ àti bà wọn lẹ́sìn àbáláyé kankan lórúkọ jẹ́ gẹ́gẹ́ bí ipò mi wọ́n á bẹ̀ wọ́n kan jẹ́ yọ fídíò kan jọ torí àtúbọ̀tán mi wọ́n wá ní òkè mo lè yọ fídíò yẹn lójú ẹsẹ̀ mo wá ní nǹkan tí bọ̀dá mi ní kí n ṣe yẹn máa ṣe fídíò àlàáfíà tán ní í ṣe yẹn mo wá ṣe fídíò àlàáfíà mo wá ṣàlàyé ọ̀rọ̀ sílẹ̀ wọ́n sìn mí
gbogbo àwọn èèyàn dẹ̀ ti kọ́mẹ́ǹtì lórí fídíò àwọn èèyàn wọ́n sọ dáadáa àwọn kan kàn sọ pé ìwẹ́ so nǹkan tí ó ṣẹlẹ̀ ní àná nìyẹn. olórí ọ̀dọ̀ ẹ ṣe mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ṣé ò lẹ́bí ìwé pọ́ǹtì ẹ̀ mo fẹ́ fà gbogbo ọmọ Yorùbá ni wá àwọn Yorùbá sọ pé ọ̀rọ̀ òkèrè bí ò bá lé adi ṣe gẹ́tì báyìí ṣé ò làbíbù kí ṣèyàn burú ẹni tó máa ń wábi tí àlàáfíà ó ti jọba oníṣẹ́ làbíbù ṣé làbíbù dáwí ẹ wọ́n ní àpọ́nlé débi wípé níjọ́ tẹ́ ẹ bá pàdé wọn ẹ máa sọ pé tí bàbá tí mò ń wò yìí náà ahọ́n mi làwọn fi sọ àwọn tí wọ́n fẹ́ kó di wàhálà ahọ́n mi làwọn fi sọ fún yín ṣé làbíbù lájọ́ tó ti rí fídíò yẹn náà ti gbé sórí fún orí péèjì wọn pé wọ́n jọ ò ibi tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ àwọn fẹ́ débẹ̀ wọ́n tún wá pa àwọn àfáà yìí ipò àwọn fẹ́ débẹ̀ èmi pè wọ́n bóyá wọ́n bízì kí n sọ wọ́n pè bẹ̀ òjìnà sọ́dọ̀ tèmi so bí wọ́n dẹ̀ ṣe gbé sórí fún orí péjì wọn wọn ò kọ̀rọ̀ ọjà síbẹ̀ wọn ò kọ́ kó ti dá wàhálà lẹ̀ yóò gbà àbí kínní ṣé làbíbò kì í ṣèyàn bẹ́ẹ̀ wàlá. ẹ jọ̀wọ́ ta ló mọ ìlú tí ìṣẹ̀lẹ̀ yìí fi ṣẹlẹ̀ sí làbíbò wọn péjì lórí péjì wọn lélẹ̀ wọn ò dẹ̀ pílè kankan mí kọjá ìdí ọ̀rọ̀ yìí tẹ́ pílè so ní àná àbíjẹta tí wọ́n sọ yẹn ní làbíbò àti àfáà yìí wọ́n ṣe fúgàmù lórí èrò yìí pé ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ o tí ẹ bá lọ wo péjì wọn ẹ máa gbọ́ ẹ ní èrò péjì wọn bàbá rẹ tó bá wá sọ nǹkan mí ò fún yín wà láàyè rọ ni. àwọn ìjà ló wá fi sọ fún yín. àwọn fẹ́ sọ wípé ó bọ àwọn káwọn ògbóhùn tí àfáà yìí fẹ́ sọ lórí ẹ̀sùn tọmọbìnrin yìí fi kàn án bàbá ẹ má jẹ́ àrùn ìfúnra wa fún dàbí ọ̀rọ̀ ẹnu ẹ lọ lórí péjì wọn lọ́wọ́ àbẹ̀ wọn ò tí dìbì tẹ̀ ẹ lọ òkè ẹ̀gbọ́. so bí ṣé làbíbù ṣe rí nìyẹn ìyẹn ẹ̀yin náà sọ pé tí wọ́n wò wọ́n tẹ́lẹ̀ ń tẹ̀lé nífẹ̀ẹ́ ni wọ́n ẹ máa nífẹ̀ẹ́ wọn lọ níjọ́ tọ́wọ́ bá ká ọ̀rọ̀ ẹ rí pé èèyàn dáadáa ni wọ́n ó dà ọ̀rẹ́ ẹ̀rọ ayé ṣe táǹsì náà ni wọ́n pè ṣe gẹ́tì báyìí ẹni tí ó fi ẹ̀ lẹ̀ ni wọ́n kì í ṣe àyẹpẹrẹ àmọ́ wọ́n di àwọn lẹ̀ fún iṣẹ́ Ọlọ́run ṣe gẹ́tì báyìí so bí aspect yẹn ṣe rí nìyẹn so àwọn tó sọ fún yín ò ní ẹ mọ́ bínú ní àárín ẹ̀ àmọ́ nígbà táwọn náà dé àyìn àwọn nǹkan tí kò sá sí wa lójú ojú wa tó mo fi sọ pé ní tó bá kọ́ lọ sí ọ̀dọ̀ ẹlẹ́hà àáfàá yẹn kò rí òdodo ọ̀rọ̀ dì mú ju pé ó ṣe excursion lọ ju pé kó wá sọ́dọ̀ títí yín ọmọbìnrin bá ní kinní kan tí ń ṣe bó bá ní nǹkan tí ò sọ pé bóyá ẹ̀dín ní ṣe ni ẹ fi wá gba fóònù lọ́wọ́ rẹ̀ lẹ́nu ní tí òun lè fóònù tẹ́lẹ̀ so kò dẹ̀ kí ṣe pé èní tí kinní ẹ bẹ̀rẹ̀ sí náà lè gba fóònù lọ́wọ́ ẹ̀ so èyí tó ń sọ ní pé ẹ fún òní fóònù kápò mú fóònù wa àwọn olórí ọ̀dọ́ àtàwọn jẹ̀mọ́ wọn wọlé ẹlẹ́yà yìí sọ pé ẹ̀yìnbọn ẹ ṣù tiẹ̀ inú odò sáfà so tó bá yẹ pé nǹkan tí ń ṣe wọ́n náà ni Ọlọ́run fún wọn ní àwa náà ó débẹ̀ tá a bá kó bíbà tó bá ti fún wa ní yọ̀ǹda kíkà dé ọ̀dọ̀ wọn. nǹkan tó ṣẹlẹ̀ pé àfáà yẹn ti kúrò ní gẹ́gẹ́ bí ìgbà ó kókò nílé. ó ti kúrò nílé kò sí láàárín àǹdèbí nítorí bọ̀dá mi pè mí nígbà tí mo pe bọ̀dá mi lánàá kan wá ṣe fídíò wọ́n ní àfáà yìí láwọn ti lọ sí Agége pé ẹni tó bá ṣe ohun kọ̀ọ̀kan ló máa ń kéṣẹ̀ pé wọ́n á ní kán wá sígbẹ̀rígbẹ̀ kan wá ṣe fídíò wọ́n lẹ́rù ń bá àwọn láti wá nítorí pé wọ́n máa àtáàkì àwọn nítorí pé wọ́n ti rí àwọn pé àwọn fẹ́ pa ìyànṣẹ́ bọ àwọn fẹ́ fèèyàn ṣòwò wọ́n ní ọ̀rọ̀ òní kò sẹ́ni tó fẹ́ àtáàkì yín gbẹ̀rígbẹ̀ as far as concerned tèmi lórí ọ̀dọ̀ bá ṣe wà mí báyìí tó ti yé èmi ni mo post yín èmi náà ni màá tún gbé yín padà pé báyìí mo wọ́n rò pé ó dàbí pé àfáà yìí ọlá àwọn nǹkan tí àfáà yìí ti rẹ̀ tó mo rí fídíò tó pọ̀ ìyàwó mi náà sẹ́ndì fídíò mi sí mi láàárọ̀ tí wọ́n kàn bà mí jẹ́ àfáà yẹn wá sọ pọ́ìntì kan tó dùn mí tó dẹ̀ pé mo fi gbogbo ẹlẹ́fọ́ Ọlọ́run ló máa ṣe ìdájọ́ èmi àti àfáà yìí ni mo ní ìgbéraga nínú fídíò kan tí mo wò nígbà tí ènìyàn interview wọn ní ẹ̀ǹtà tó dó sáré ògiri báyìí máa ó ní ìgbéraga wọn ní mo ní ìgbéraga èmi ti ń bá yín táwọn bọ́ọ̀sì mi ti ní kẹjókòó lẹ̀ tí lè ní kẹdé àfáà ẹ̀jókòó lórí ibi ẹ̀yẹ́nu lẹ́gbà tí wọ́n á gí tó bá yẹ pé gbà tí wọ́n wọlé wọ́n ní àfáà yìí olórí ọ̀dọ̀ ẹ̀wá ó ní àdébò kan báyìí ṣé ń gbọ́
màá fi bẹ̀rẹ̀ tẹ́sán ẹ̀ ní ká ní sùúrù á ní sùúrù ẹ̀ bá wa sọ ẹni yàn kí n wọlé àfẹ́rànsì aláfẹ́rànsì bẹ́ẹ̀ nígbà bí ẹ kidnap ènìyàn lórí lójú wa but ká ní sùúrù tẹ́ ń ṣe yìí wọ́n ní màá gbá yín lójú àfàṣẹ ọmọ rẹ̀ tó bá ń sọ̀rọ̀ ṣé mọ̀ mí ṣá màá gbá bẹ́ẹ̀ ó ní ọlá àfàtẹ̀ jẹ́ torí mo pọ́n èèyàn Ọlọ́run lé látara wọn torí ẹni sì ti bá ṣe gbogbo ayé ló máa rí but mo ní màá gbá yín lójú mi ṣáàgbà wọn bẹ́ẹ̀ nítorí pé kémi lè succeed pẹ̀lú nǹkan tí fẹ́ ṣe bọ̀bọ́ yẹn wá ní mo ní ìgbéraga wọ́n lè béèrè mi lọ́wọ́ gbogbo àwọn aráàlú mi kọ́ béèrè mi lọ́wọ́ àwọn síríkà àwọn haúsá gbogbo haúsá tó àbíṣe mọ́ haúsá tó ń sọ̀pọ̀tì kọ́ béèrè lọ́wọ́ àwọn yíbò gbogbo àwọn yíbò tó ní ọ̀gá ń bì láti ibi dágbére níbẹ̀ kọ́ wá béèrè mi lọ́wọ́ àwọn Yorùbá wa ó yá mo ní ìgbéraga nǹkan ẹyọ kan tó dùn mí nù ọ̀rọ̀ táfà yẹn sọ. olórí ọ̀dọ́ ẹ ní bínú kódà wọ́n lè sọ pé tuntun gbogbo orúkọ ni wọ́n fún yín wọ́n lè lọ gba àbẹ́jọ́ wa ẹ mọ̀ fún ẹyàn burúkú ni o gbogbo ẹni tí tó bá fẹ́ mú òdodo jáde ayé ó pè ní òpùrọ́ ayé ó fún lórúkọ tí ò kìí ṣe tiẹ̀ tí ẹ gẹ́tì báwọn nǹkan tá a fi ń sọ gbọ̀rọ̀ yìí ni pé fídíò tá a rí yẹn fídíò tá a rí lọ́dọ̀ olórí ọ̀dọ́ yẹn kódà gbogbo nǹkan tá a fẹ́ wá sọ ó dẹ̀ fòkó nù wá lẹ́yìn tí wọ́n post tọ́lẹ̀ jẹ́ òdodo lẹ́yìn tí wọ́n post tá a dẹ̀ rí lóòótọ́ tó dẹ̀ jẹ́ pé bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ bí ẹni tí ń gbọ̀n ni. bí ẹni tí ń gbọ̀n bẹ́ẹ̀ ni pé ó sì ń kàn bẹ̀rù. bẹ́ẹ̀ tó sì kàn bẹ̀rù. tí ọba sì ń kàn bẹ̀rù náà lápòjù ẹ má bínú ẹni tó mú ẹ fún ẹ̀sùn tí ò dáa kó o ṣe wọ́n tó wá ní kó o wá àwọn ó tún ẹ sí. àwọn fẹ́ fẹ́ ṣe wọ́n sọ pé ò lè wá mọ́ kí ló tó lè yọjú. ọ̀rọ̀ yẹn Allahu a'lam Ọlọ́run ọba nìkan ni ó mọ ọkọ̀rọ̀ èèyàn tó bá yẹ pé bí ó ṣe rí lọ́dọ̀ àjẹ́ àánú Ọlọ́run kò yọ àwa ti ṣojúṣe tiwa tó yẹ ká ṣe nínú Islam